lórí gbogbo ọjọ́ ayé tiẹ̀ rúmọ̀ ọlọ́mọ gbé káàkiri rẹ̀. jẹ́ kò sínú wa rẹ̀ gbogbo ọjọ́ ayé tiẹ̀ ọkàn máa gbérùmọ̀ káàkiri ni. àbí wọn ò bó tọ́lọ́dọ̀ rẹ rí gbogbo ń tọ́ bá sọ ọ̀rọ̀ ni. wọn ò bó tọ́lọ́dọ̀ rẹ rí gbogbo ń tọ́ bá sọ ọ̀rọ̀ ni. títí tí rọ́ fi dà dírẹ́sì ẹ̀ bí ọba ti yọ ọ́ ní òpùrọ́ ní bọ̀. irọ́ wá di àdírẹ́sì ẹ̀ tó bá ti wáyọ̀ lẹ́ẹ̀kan máa lókùrọ́ ní bọ́ọ̀nù ni. inú ẹ̀ tí èsè ilẹ́sàsìbù gidi kèése muhammadu tó dá ọba akírun kọ́ ọ máa gbààwẹ̀ kọ́ ọ máa yọ sàká kọ́ ọ lọ sáájì gbogbo bàdà tí wọ́n pẹ̀lú ọlọ́wọ́ bá nìyẹn àmọ́rúmọ̀ yìí ìdájọ́ ọ̀tẹ̀ náà yàtọ̀ fún ìdájọ́ ẹni tí wọ́n ní kírun gbààwẹ̀ yọ sàká ń fòru yẹn náfìlà ń fọ̀sán gbààwẹ̀ ń tún sàwọn ṣe sàrà míì àmọ́ ìfẹ́nu gbọ́dọ̀ ìfẹ́nu ni àwọn èèyàn lára bẹ́ẹ̀ náà ní wọn náà kírun tó ọgbà ètò ṣe gbogbo ṣe ìbádà tírúmọ̀ ọba ti pọ̀jù fún ọmọ náà ni ọ́ torí táàní ńgbà wọn lọ bá ànábì bẹ́ẹ̀ tí wọ́n sọ ànábì ní gbogbo tó ṣe wù. kọ́lá rọ̀ṣúlù lákàìrà fi ìyá mi ní àhálì náà. ànábì ní kò sóore kankan lára rẹ̀ ọmọ náà ni. gbẹ̀gbẹ̀ ẹni tí máa ń gbẹrùmọ̀ káàkiri kì í sóore kankan lára rẹ̀ ọmọ náà ni. àbíkọ́ ya òkúrọ́. àbíkọ́ yòókùrọ́ gbogbo ayé ti ọmọ parọ́ kì í ni. ọ̀wá náà kírun ọgbà òye sàkọ́n lọ sáájì ọkàn yìí ń kọ́. bẹ́ẹ̀ náà ni ẹni tí ẹnu ẹ máa ń jó òun yàtọ̀ fúrúmọ̀ ọmọ ẹlẹ́nu jíjó ẹni tẹ́ ẹ̀ lè fa sírísí lọ́wọ́ àfi kó tu. jẹ́ ẹni tí wọ́n ń pè ní ẹlẹ́nu jíjó òun náà lẹ́sẹ̀ lè fi àṣírí sí lọ́wọ́ àfi kó tu. ẹ̀ka àṣírí ẹ̀ lè gbá àṣírí sí lọ́wọ́ àfi kó tó àṣírí ni. ẹ lè fi àṣírí sí lọ́wọ́ àfi kó tu àṣírí náà. bẹ́ẹ̀ bá ti pè é tẹ́ ń sọ̀rọ̀ fún CNN lẹ́wà. bẹ́ẹ̀ bá ti pè é tẹ́ ń sọ̀rọ̀ fún CNN lẹ́wà. Àlìjẹsíra lẹ́wà. Àlìjẹsíra lẹ́wà. ẹ kàn ròyìn pé ọ̀rọ̀ ìfàsírísí lọ́wọ́ ni kò sáṣírí kankan lọ́wọ́ yóò tu. gbogbo ẹ̀dá tí bá ṣe yìí ni kì í sọmọlúàbí. gbogbo ẹ̀dá tí bá ṣe yìí wọn kò sínú ọmọlúàbí. kò sínú osùnù mahamala kò sínú rìlẹ́sìbù gidi láàrin ọkọ àtaya ni láàrin bàbá àtọmọ ni láàrin ọ̀rẹ́ méjì ni láàrin ọmọ ìyá ni láàrin ọ̀gá àtọmọṣẹ́ ni níta bá ti pè láṣìírí àṣírí ni ọmọ jẹ́. ǹjẹ́ gbogbo nǹkan bá ti pè láṣìírí àṣírí ni ọmọ jẹ́. mọ̀lánà ṣe Alhaji Ibrahim radiyallahu ta'ala anhu ó ní àṣírù indi fi bayti lahu guliku. àṣírù indi àfi bayti lahu guliku. dọ́ọ̀tì mafati òhun wálé báàbù makifulun. لا يكتم السر إلا كل سيسقة أسير عند لهيم الناس مبتول أسير عند لهيم الناس مبتول. Ibrahim radiyallahu ta'ala anhu ó ní asiru India ó ní tá asiru India fi bayti lahu gulikum. ó ní lọ́dọ̀ èmi ṣe Ibrahim fi bayti lahu gulikum ń bẹ nínú ilé kan ní gùlíkù wọ́n ti padlọ́ọ̀kì ilé náà. dọ́ọ̀tì mafati òhò wàlìbáàbù makifulun. kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ ti sọnù wàlìbáàbù makifulun ojú ọ̀nà gan-an ó ti pa kò síbi afẹ́ gbàdé bẹ́ẹ̀. la yaktumu sirra illa kullu siqatin. sẹ́wọ̀n ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àṣírí rẹ ni tó bá fẹ́ tú àṣírí Ọlọ́run ni tó bá fẹ́ tú má tú fọmọ yẹ̀yẹ́ ilá. kullu siqatin. kullu siqatin jọjọ ọmọlúàbí ẹni tá a lè trust ẹni tá a lè gbàgbọ́ àṣírí yẹn ń bẹ lọ́dọ̀ rẹ. ìjà wa dùn yín ìwọ náà lọ wá fi ń kóbá ìwọ wá ń sọ fẹ́mi pé múmi ní ìwọ. ǹjẹ́ àṣírí yẹn ń bẹ lọ́dọ̀ rẹ wọ́n lọ wá fi ń kóbá ọwọ́ ní múmi ní ìwọ. àbọ̀ àwọn fáàtì kan bẹ lọ́wọ́ mi kò jìnnà tó yín wọ́n ẹ̀ mú nísìn. àwọn fáàtì kan bẹ lọ́wọ́ mi kò jìnnà tó yín wọ́n ẹ̀ mú nísìn. èyí ń lọ ba Yorùbá lẹ́rù ni wọ́n sọ pé pọ́ báwo kọ́ bá yẹn ṣe tó yọjú ọjà kalẹ̀. ìhùn lọ ba Yorùbá lẹ́rù tọ́ báwo lè wù kọ́ bá yẹn ṣe tó yọ ọjọ́ ọjà kalẹ̀. yóò tu yóò tu wọlé tìrí. sẹ́wọ̀n ní tọ́ bá fẹ́ fà sí ní yàn fi wọn mọ́tò ọdẹ yẹn o. asiru inda lehimi nasi mabutulu. asiru inda
مبتول lẹ́yìn nasi èèyàn yẹ̀yẹ́ ọmọ tí nǹkan kan ò bí méjèèjì làwọn àgbàlagbà tí wọ́n yá yìí lọ́rọ̀ máa lò tó bá rí tára lọ́nu bá ní ọmọ yẹ̀yẹ́ kò níranu tó bá wá níran tọrẹ níbi tí wọ́n ń wà rádaràda wọ́n ní èèyàn yẹ̀yẹ́ ìyàtọ̀ ń bẹ ní èèyàn yẹ̀yẹ́ àtọmọ yẹ̀yẹ́ tí lọ́nu bá ti ní ọmọ yẹ̀yẹ́ kò jẹ́ nǹkan kan. tí ìlọrin bá ṣe pé ọmọ yẹ̀yẹ́ ni kò jẹ́ nǹkan kan. àmọ́ tó bá ní èèyàn yẹ̀yẹ́ ó rẹ̀ níbi àmọ́ òun ní rádaràda èèyàn. wọ́n bá ní èèyàn yẹ̀yẹ́ ó rẹ̀ níbi òun ní rádaràda èèyàn. yẹ́wò ní tọ́ ọba gbé àṣírí rẹ fọmọ yẹ̀yẹ́ ìdàlẹ̀ yìí mu nẹ́ẹ̀sì mabutulu yọ tẹ̀sílẹ̀ àtẹ̀ni. àyà àṣírí tútú bá a ṣe ráyà fún rúbọ àwa ráyà fún àṣírí tútú náà ní suratu Tahrim. kí ọtá sì rí òsínú ọmọlúàbí èèyàn inú husnul muamala kéèyàn lè ṣe dáadáa pẹ̀lú àwọn ẹ̀dọ́ ọlọ́run ni kí wọ́n fà sírí sí ọ lọ́wọ́ kó bò ó lábẹ́ bó ṣe lè wù kó rí. wọ́n fún mi àmì ò lè má sọ fẹ́ nìkan ẹnìkan ó di méjì ó di mẹ́ta etí wọn bá fi rán ọ ní o wí. ǹjẹ́ ogun ọjọ́ bá fi rán ẹni kò wí. lọ́jẹ́ kóló ìbò lè sọ fún ọ pé síkírìtì yẹn ó ní páwà ni. ǹjẹ́ olóyìnbó ló sọ bẹ́ẹ̀ ó ní síkírìtì ó ní páwà ni. àṣírí bẹ́ẹ̀ lànàbì fi hàn kánú àwọn ìyàwó rẹ̀ tó nígbàgbọ́ sí. وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا. ó nígbà tí anabi Muhammad sallallahu alayhi wa sallam tó lọ sọ́dọ̀ ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ tó lọ fàṣírí pamọ́ sí lọ́dọ̀ àdìsá ìbẹ̀wò ojú kéwù ni. bí àṣírí ṣe lágbára tó lọ́dọ̀ ọlọ́run ò sọ̀rọ̀ náà ọkàn ní àdìsá tó lọ fọ̀rọ̀ kan pamọ́ sí lọ́dọ̀ ó yẹ kọ́rọ̀ wọ́n rìpọ́ọ̀tù wa pé ńgbà tá ànábì lọ́dọ̀ ìyàwó rẹ̀ tó sọ̀rọ̀ báyìí fún àdìsá. فلما نبأت به وأظهره الله عليه عرف بعده وأعرض عن بعد. nígbà tí ọlọ́gbọ́dọ̀ kan náà ìyàwó rẹ̀ tó lọ fọ̀rọ̀ kan sí lọ́dọ̀ kò sọ̀rọ̀ náà ìyàwó òun lòún wà lọ fẹ́ lòmíì gbọ́ ànábì sọ báyìí fa má pè mọ́ sọ fún ọ kódà àṣírí tí máa ń bẹ láàrin wọ pẹ̀lú ọkọ ẹ̀ kọ̀ọ̀kan mọ́. ǹjẹ́ àṣírí tí máa ń bẹ láàrin wọ pẹ̀lú ọkọ rẹ̀ kọ̀ọ̀kan mọ́. bọ́ bá fẹ́ kọ́ ọmọ ọgbọ́ yóò pe fámìlì pọ̀ ni. tó bá fẹ́ kí ọmọ gbọ́ yóò pe fámìlì pọ̀ ni. ẹ̀yin ọmọ mi ẹ wá ìyàwó mi ẹ wá o àyè bá a mọ̀ o. èyí ọba fi hàn wọ ìyàwó ó fi hàn ọ́ relationship tí ń bọ̀ láàrin wọ pẹ̀lú ẹ̀ ni pé ń gbọ́dọ̀ dalẹ̀ rẹ o ń gbọ́dọ̀ dalẹ̀ rẹ báyìí ọ̀dọ̀ abẹ́ ẹ̀ ṣeun ń kó báyìí yóò gbé fóònù ni àwẹ̀lé orí tí bàbá yín wí sófin rán abóbìnrin tó sọ̀rọ̀ fọ́kọ ẹ̀ tó ọkọ wá ní ọ̀kan náà ọmọ láàyè òun má kún bọ́ sọ fún ọ ìyá yìí sọ báyìí lálẹ́ àná ọ̀dàlẹ̀ ní ọ́ ẹsẹ̀ ní rí ẹnjọ́ ọba jáde náà pé dáàdì ẹ̀ sì wí fún wa ó fi rán mi sí ọ mami ẹ̀ sì sọ fún wa só fi rán mi sí ọ abọ́kan náà ọmọ lọ́sọ̀ àlámọ̀rí rẹ̀ fún ọ bíi bàbá ọwọ́ apá yòókù tọ̀ ẹ̀gbọ́n yín sọ gbọ́ wípé wọ́n lọ ralẹ̀ bọ́ bá fẹ́ wọ́n gbọ́ àwọn ní ọ̀rọ̀ sí ọ. àṣírí níta bá pè láṣírí ó kíkù ẹni ànábì sọ fún lòun bá lọ tú àdúgbò nígbà tó wà lọ gbé sọ fáwọn yòókù. وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْدَهُ وَأَعْرَضَ عَنْ بَعْدٍ فَلَمَّا نَبَّهَ بِهِ قَالَتْ مَنْ أَنبَأَكَ هَذَا. àwọn ọlọ́dà wa nàjọ́ ànábì tó nítòsí èrè ànájọ́ ànábì tó àṣíríyàn wá tú ìgbà tá àṣíríyàn wá tú tó ànábì lọ́wọ́ ànábì wá ń fi apá kan nu tọ́sọ ànábì sọ ànábì pàmì ìmara ó bò yókù. فَلَمَّا نَبَّهَ بِهِ قَالَتْ مَنْ أَنبَأَكَ هَذَا. bàtà ànábì wá ń fún ní làbárì ipe òtítọ́ ọ̀rọ̀ yìí o oníta lọ sọ báwọn fún ọ ẹ̀tọ́ ẹlòmíì tún clever yóò tún máa dọ̀rọ̀ rúmọ́ lọ lọ́wọ́ ọ̀rọ̀ tó tí yóò bò ányára o mi ò wí o
èmi kí wọ́n sọ bẹ́ẹ̀ lànà Qala ti mani ambaka hadha qala nabba'ani alimul khabir. Ọlọ́run ọba mi ni o, ọba mi ló fún mi ní ìró ipò o ti sọ̀rọ̀ yìí o ti wí fún yàn. In tatuba ila Allahi faqad sagati qulubukuma. Ó rí pé ó ti dẹ̀ṣẹ̀. Ó ti dẹ̀ṣẹ̀. Tútú tó tú un ó ti dẹ̀ṣẹ̀. Ọlọ́run tẹ̀ bá lọ tú bá rúbi ìwà tẹ̀ ń wù yìí kó fún yín láti rí kẹ́ ẹ máa tú. Faqad sagati qulubukuma. Ọlọ́run ní oore ọ̀fẹ́ tẹ́ ẹ ní tẹ́ jòkó tẹ́ ní re oore ọ̀fẹ́ tẹ́ ẹ ní torí pé ẹ jẹ́ múmìnì Ọlọ́run ní ìsìlẹ̀ ọkàn yín sagati qulubukuma ní tiẹ̀ ní yípa. Wa in tazahhara alayhi fa inna Allaha huwa mawlaahu. Ọlọ́run ni mo sì mẹ́yìn obìnrin dáadáa o tẹ́ bá torí ilé tí wọ́n sọ yìí tẹ́ wá lé ẹ̀ tayọ àlàlá ànábì lérí. Fa inna Allaha huwa mawlaahu wa Jibrilu wa salihul mu'minin. Ọlọ́run ní tẹ́ bá ti kọjá àlàlé lérí ẹ̀ tiẹ̀ fàdí ẹ̀ má bá a ṣe mọ́ èmi Ọlọ́run gan ọ̀rẹ́ ẹ̀ ní mi mọ̀ọ́lá olùkàyàsí ẹ̀ ní mi. Wa Jibrilu èèyàn nábì ni. wa salihul mu'minin. sọ́ọ̀dọ̀ gbogbo àmùmí ní ọ̀rẹ́ ẹ̀ ní bẹ́ẹ̀ ìbálẹ̀ bá a ṣe mọ́ ibi tá a fẹ́ lò. wal malaikatu ba'da dhalika zahir. Asa laqakunna yubdilahu. Ọlọ́run ní lẹ́yìn ìgbà wọn bẹ́ẹ̀ balẹ̀ bá nàbí ṣe mọ́ èmi ń jọ̀rẹ́ ẹ̀ ìrírí ń jọ̀rẹ́ ẹ̀ àwọn mùmínì ń jọ̀rẹ́ ẹ̀ àwọn ẹni rẹ̀ ń jọ̀rẹ́ ẹ̀. wal malaikatu ba'da dhalika zahir. Ọlọ́run gbogbo àwọn màláíkà mi Ọlọ́run náà ìwà ni wọ́n pa ọ̀pọ̀ lẹ́yìn náà lérí. Asa rabbuhu. Ọlọ́run ní tẹ̀ bá jáwọ́ nù tẹ̀ ń ṣe ọbẹ̀ ìyá tèmi Ọlọ́run ọba. In talaqakunna an yubdilahu azwajan khayran minkun. Muamala no usul muamala pé báwo àwọn t'Ọlọ́run bá wí ìyàwó Ànábì ni wọn ò tóbi nìkan dá tó wọn máláyé sálà ilé ìwé ṣe mùmíní wọ́n ṣe mùmíná àni wọ́n kírun àni wọ́n gbàwẹ̀ àni wọ́n lájí àni wọ́n yọ sàká àmọ́ muamala usul muamala relationship pẹ̀lú Ànábì wọn ọ̀tí Ọlọ́run lọ́rùn pé báwo lẹ ṣe ń wù wá yìí Ọlọ́run wá sọ Ànábì di bí ọmọ kìí sọ ọmọ Ọlọ́run àmọ́ bára ṣe gba bí amata tíyàwó ọmọ ẹ bá ń fìtínà rẹ̀ wàláhì ilé ọjáde nínú ilé yìí pátápátá sọ́ọ̀pá fún mi ni Ọlọ́run wá sọ rẹ̀ dàbẹ́ fún Ànábì yìí pé o. Àṣàrọ̀bù ìtọ́lákọ̀kúnnà ayùbídìláhù azwajan khayran minkun. tẹ́yìn ti gbọ́dọ̀ sọ́ra ṣe nìyẹn tó bá wà láàrin ìjọ ẹ̀kọ́ kan tó ń bẹ ń bẹ àgbẹ̀yìn obìnrin tẹ pé méjì mẹ́ta lọ́dọ̀ ọkùnrin ìwà tó wù tí ó kò gboyin bọ̀ tí wọn ò ní mẹ́ni ó ṣe. àbí láàrin ìjọ wàhálà tó dálẹ̀ tí gbogbo èèyàn ní wàhálà wọn rẹ̀ lára. ayùbídìláhù azwajan khayran minkun. azwajan khayran minkun àwọn obìnrin tó wá ní lárí jù yín lọ. muslimatin. dákun sí wọn ò kírun ni tọ́lọ́bìnrin tó ń dárí jù wọn lọ muslimatin tí ó wà jẹ́ sáwọn ilé ìrìnsẹ̀ mùsùlùmí tí ó gbàfà ẹ̀yìn yóò gbàfà. mu'minatin. tán sínú gbàgbọ́ Ànábì yẹ gbàgbọ́. qanitat lillah hasi'at lillah bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ mi Ọlọ́run dẹ́ máa ṣe yí pẹ̀lú ẹ. taibat. ẹni tí ó ṣe mímọ́ ẹni tí ó máa ṣe istighfaru tí ó máa túbá. abidat. abidati ẹni tí ó jólù sí lọ́hùn àwọn tí ó jólù sí lọ́hùn lóbìnrin àwọn tí ó máa ṣe mímọ́ lóbìnrin àwọn tí ó jẹ́ mùmínì lóbìnrin àwọn tí ó jólù bẹ̀rẹ̀ àwọn Ọlọ́run lóbìnrin. sayat. tí ń wà àbùká. sayatin sayyibatin àbùká. aláwẹ̀ yàtọ̀ fún èyí tá ń gba ìfà àṣírí àwẹ̀ kan náà làwẹ̀. ǹjẹ́ ogun tí bá ń jíjẹ́ àṣírí àwẹ̀ kan ní. àwẹ̀ kan làṣírí.
ààrẹ kan làzírí kéèyàn má tu mọ́. ṣé o have the code di díẹ̀ ni ọ̀dọ́ tó ń bá a ṣe ra nínú àkọọ́lẹ̀ ṣé o kan ó ní asúmù liru yàtì. wa aftiru liru yàtì. ó ní mò ń gbàwẹ̀ yìí liru yàtì gíga nìrè ọlọ́run ní bí n bá tunu ètò orí ọ̀padà tó tu. ǹjẹ́ ń gbàwẹ̀ yìí kí lè gán nìrè ọlọ́run bá ní kí máa wá túnú padà àbí kí torí ọ. ìfíntírìtì àṣírí níta bá ti jọ dé adé torí ọlọ́run kí dákun torí ọlọ́run gbọ̀rọ̀ yìí sọ́wọ́ súnmú liru yàtì yóò ti dàwẹ̀. wa aftiru liru yàtì. liru yàtì bọ́ọ̀bà tún padà náà liru yàtì yóò dé padà wá bọ̀ ọ̀rọ̀ ọjọ́ oníhun èmi gájú sọ fúnra mi sọ wọ́n lọ fọlọ́ọ̀bẹ mo tún wá fọlọ́ọ̀bẹ padà ní ìsìn àní ọ̀sọ́. sayyatin sayyibatin wa buka. ọlọ́run ní kọ́dà kò tún ní jẹ́ adélébọ̀ yìí ọlọ́run fálù múndíá ó ní wà bùkárà kí n fìtínà yín pọ̀ tẹ̀sí fìtínà pẹ̀lú ẹ̀sìn nìyí àṣírí lọ́dà bu wàhálà wọn lẹ́ o. ya ayyuhalladhina amanu qu anfusakum wa ahlikum nara. ẹnu mo fẹ́ ló ń bẹ̀ lọ́rọ̀ àṣírí. sayyibatin sayyibatin wa buka.